Aláròyé máa wí o. lẹ́yìn sáà mẹ́fà nílẹ̀ẹ́gbìmọ̀ asòfin ọbaṣà fẹ́ẹ́ dupò aṣojú-ṣòfin làbújá. kì í ṣe ohun tuntun tàbí ìròyìn mọ́ wípé olórí ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ èkó ọ̀nàrẹ́bù mudashiru ọbaṣà ti kéde wípé òun náà fẹ́ẹ́ díje dupò láti ṣojú ẹkùn agége constituency nílẹ̀ẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin làbújá lásìkò ìbò ọdún 2027. ọ̀nàrẹ́bù ọbaṣà tó jẹ́ wípé sáà mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti lò nílẹ̀ẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ èkó ló kéde ìpinnu rẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ 12 oṣù yìí lásìkò tó ń gba àwọn olólùfẹ́ rẹ̀ gbogbo nípìnlẹ̀ èkó lálejò. ọbaṣà ní òun gbé ìgbésẹ̀ náà lẹ́yìn tí òun àtàwọn àgbà ẹgbẹ́ gbogbo nínú ẹgbẹ́ apc ti sọ̀rọ̀ tọ́rọ̀ náà sì ti fẹsẹ̀ múlẹ̀ pé kò séwu fún òun àti pé dídùn lọ́sàn yóò so. níbẹ̀ náà ló ti rọ àwọn ará ìlú agége gbogbo wípé kí wọ́n ṣàtìlẹ́yìn gidi fún alága ìjọba ìbílẹ̀ agége 1 ọ̀nàrẹ́bù ganiyu egunjobi tó fẹ́ lọ ṣojú ẹkùn agége constituency 1 nílẹ̀ẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ èkó àti ọ̀nàrẹ́bù azeez ninalowo tó fẹ́ lọ ṣojú ẹkùn agége constituency 2 nílẹ̀ẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ èkó yìí kan náà kí wọ́n bá lè wọlé sípò tí wọ́n fẹ́ dù yìí. ohun tí àwọn ará ìlú pàápàá jùlọ àwọn tí wọ́n mọ irú wàhálà ńlá táwọn asòfin tí wọ́n jẹ́ ọmọ ẹ̀yìn rẹ̀ nílẹ̀ẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ èkó gbékòó lójú lọ́dún tó kọjá yìí ń sọ ni wípé ó ṣeé ṣe kó jẹ́ olórí orílẹ̀-èdè yìí ààrẹ bọ́lá ahmed tinubu ló fi lọ́kàn balẹ̀ pé kó lọ díje dupò tuntun ọ̀hún. kò sẹ́ni tí kò mọ̀ wípé wàhálà kékeré kọ́ làwọn asòfin ìpínlẹ̀ èkó bá ọ̀nàrẹ́bù ọbaṣà fà lásìkò tí wọ́n fi kéde wípé àwọn ti yọ ọ́ nípò rẹ̀ nítorí àwọn ẹ̀sùn ìwà pálapàla kan tí wọ́n fi kàn án. lójú ẹsẹ̀ tí wọ́n kéde pé àwọn ti yọ ọ́ ni wọ́n ti kéde ọ̀nàrẹ́bù mojísọ́lá mẹ́rìndà tó ń ṣojú ẹkùn àpápá constituency 1 tí wọ́n fi rọ́pò rẹ̀. ṣùgbọ́n ọbaṣà ní àlá tí kò lè ṣẹ ni ó ní ọ̀nà ẹ̀rú làwọn asòfin ọ̀hún gbà yọ òun nípò àṣẹ. ṣé òkè òkun nílùú òyìnbó ni ọbaṣà wà lásìkò tí wọ́n kéde wípé wọ́n yọ ọ́ kí á ló padà wá sílé. bó ṣe dé báyìí ló bẹ̀rẹ̀ sí ní bá wọn fa wàhálà kíkankíkan. nígbà tí ọ̀rọ̀ náà ń fẹjú sí i lójoojúmọ́ ní àwọn àgbà ẹgbẹ́ òṣèlú náà èyí tí wọ́n gbàgbọ́ pé ààrẹ tinubu ló rán wọn wá bá àwọn asòfin náà ṣèpàdé bòńkẹ́lẹ́ kan nílé ìjọba nílùú èkó wọ́n sì fẹnu kò pé kí ọbaṣà gba ipò rẹ̀ padà. àwọn kan ti kọ́kọ́ gbé ipò yìí ẹnu wípé ọbaṣà ni ẹgbẹ́ náà máa fà kalẹ̀ láti díje dupò gómìnà ìpínlẹ̀ èkó lásìkò ìbò ọdún 2027 ṣùgbọ́n lójijì làwọn àgbà ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní GAC ìyẹn ẹgbẹ́ tó ń gba àwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ èkó nímọ̀ràn fòǹtẹ̀lù pé kí igbákejì gómìnà ìpínlẹ̀ èkó ọbáfẹ́mi hamzat ó jẹ́ gómìnà ìpínlẹ̀ náà pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí tó jẹ́ wípé wọ́n ní àdéhùn ti wà láàrin ọbaṣà pé kò ní díje dupò gómìnà ìpínlẹ̀ èkó lábẹ́ APC ni wọ́n ṣe fẹ́ fún un ní tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ náà láti díje dupò sílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin làbújá láti lọ ṣojú ẹkùn ìdìbò agége constituency níbẹ̀. pẹ̀lú àwọn ọ̀rọ̀ akin àti ìgboyà tó ń jáde lẹ́nu ọbaṣà lórí ipò tó fẹ́ lọ dù yìí ló mú káwọn ará ìlú pàápàá àwọn tí wọ́n mọ bí ó ṣe súnmọ́ ààrẹ tinubu dáadáa sí ṣe sọ wípé ìròmí ọbaṣà tó ń jó lórí omi onílù rẹ̀ wà nísàlẹ̀ odò. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.